iléeṣẹ́ Nollywood Yorùbá tún ti pàdánù ọmọbìnrin arẹwà tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ nínú iṣẹ́ tíátà ni. Ó lágbára o, ṣe pé ikú kò mọ̀ọ́mọdé kó má gbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n lè má mọ ọmọdébìnrin yìí, eyín Ọmọ́tọ́lá Ọdúnsì, eléyìí tó papòdà eyín lánàá òde yìí. Ó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ni, tẹ́ ẹ bá gbàgbé ó ṣe graduation eyín níbi Ọdúnládé Film School eléyìí tó dálẹ̀, ṣùgbọ́n ọmọdébìnrin yìí ó ti kópa nínú àwọn eré orí ìtàgé kọ̀ọ̀kan eyín eré àgbéléwò, ṣùgbọ́n ògo rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń búyọ ni. Ẹ̀yin abiyamọ ayé tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ́yìn wọ ẹjọ́ ẹ bá tẹ subscribe button, ọmọ wa kò ní kú ṣáájú ògo rẹ̀, àwa gangan náà gan a ò ní kú ṣáájú ògo wa. Ó lágbára o. Àti àná ni Nollywood náà ti wà nínú ọ̀fọ̀ tí gbogbo wọn, kódà Ọdúnládé gangan ó fi sí ìkànnì ayélujára rẹ̀ tó fi dárò èèyàn Ọdúnsì Ọmọ́tọ́lá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Nollywood ẹ lọ sí comment section kẹ́ ẹ dárò. Ẹ̀yin náà wá ṣàdúrà fúnra yín, a ò ní kú síwájú ògo wa o. Ṣùgbọ́n ìmọ̀ràn tí mo lè gba ẹni kálukú ni pé ẹni ó bá ń ṣeré kó máa ṣe lọ. Bákan náà ẹni ó bá sì ń ṣèkà kó yíwà padà, torí pé ikú àlìmọ́tù kò dá ọjọ́ fẹ́ni kankan. Òjijì ni yóò mú ẹni tí ọjọ́ rẹ̀ bá ti pé ni yóò mú lọ. Ọmọdébìnrin yìí ó ní òrò pé yóò kú. Ẹ wò nígbà tó ṣe graduation nìyẹn, òun ló wà lẹ́gbẹ̀ẹ́ Ọdúnládé. Ẹ ti RIP fún